ẹ̀tàn ló wà nú ọ̀rọ̀ ẹ̀, ẹ̀tàn àti àrékérekè, ẹ̀mí òkùnkùn. Kí gbogbo àwọn wòlíì lọ wádìí ẹ̀ wò. Má jẹ́ àfiṣẹ́ Olúwa ká máa fi tàn àwọn èèyàn jẹ, ká máa fi lu jìbìtì, ká máa fi parọ́, ká máa fi jalè, ká máa tayọ̀ lọ́fà. Àjẹ́ ló ń tayọ̀ lọ́fà, èmèrè ló ń tayọ̀ lọ́fà. Èwo ni ti wòlíì? Wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ti fohùn ránṣẹ́ sí gbogbo àwọn wòlíì wóbè, àwọn wòlíì tó jẹ́ pé òòṣà ni wọ́n ń tẹ̀lé, òòṣà náà fi ń ṣagbára, ewé àtegbò ni wọ́n gbójúlé, ewé àtegbò ni wọ́n fi ń ṣagbára. Àwọn wòlíì tí ó jẹ́ wípé bó o bá múra wọn á ta ọ́ lọ́fà o, bó o bá ṣe mọ̀nàmọ̀nà. Bàbá yìí ní àwọn wòlíì ìṣáájú ò ṣe bẹ́ẹ̀, wípé wọ́n paṣẹ òòṣà run ni. Kódà ọ̀rọ̀ yìí kan àwọn wòlíì tó jẹ́ pé politician àtàwọn èèyàn bíi MC Oluomo nìkan ni wọ́n máa ń ríran sí, ni wọ́n máa ń rí revelation sí. Ọ̀rọ̀ jáde o látọ̀dọ̀ Prophet Adebayo níbi tí wọ́n ti ń ṣe ìdáhùn sí ìfọ̀rọ̀wérọ̀ tí Gbénga Dan Asabe ṣe fún wọn. Ṣé sì mọ̀ wípé Gbénga Dan Asabe tí wọ́n pè ní Asabe Africa, trailer ti gba àárín òun àti wòlíì Marcus Tibetan kọjá. Kí ni nǹkan tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ sọ? Ẹ já gbọ́. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ ohun tí wòlíì Adébáyọ̀ fi ránṣẹ́ sáwọn wòlíì tí ò ṣèfẹ́ Ọlọ́run. Àwọn wòlíì mímọ́ sì wà. Torí wòlíì kan sọ wípé òun nìkan àti bí pé àwọn ojú méjì lọ ní Áfíríkà táwọn wà tó jẹ́ wòlíì tó dáa, bí kò sí wòlíì ṣe. Bí ṣé wòlíì ṣe sì ń jíṣẹ́ ni, tó ń jíṣẹ́ ni. Iyọ̀ ìsọkú èṣù ló ń gbénú ẹ̀. Èlíjà sọ fọ́lọ́run. Èlíjà sọ fọ́lọ́run pé òun nìkan lòun wà ló ṣiṣẹ́. Ọlọ́run wá sọ fún pé 400 7,000 ṣì wà. 7,000 prophet tó ti lò rárá. tó wo ìlò rárá. Ìsọkúsọ ló sọ àìní ìmọ̀. Ẹ̀tàn ló wà nú ọ̀rọ̀ ẹ̀, ẹ̀tàn àti àrékérekè, ẹ̀mí òkùnkùn. Kí gbogbo àwọn wòlíì lọ wádìí ẹ̀ wò. Àṣírí rèé o láti mọ wòlíì tòótọ́ lẹ́nu bàbá Adébáyọ̀. Kí àwọn wòlíì lọ wádìí ẹ̀, ǹjẹ́ Ọlọ́run wà ní ìhà rẹ̀? Kọ́ yé jẹ́ ká máa parọ́ náà. Bíbélì wípé ó ní ẹ wádìí ohun gbogbo. Bẹ́ẹ̀ni, ká lè fìdí òtítọ́ múlẹ̀. Bàbá ẹ jápa tìyẹn tí ká sọ̀rọ̀ ti Ọlọ́run, ti ìfẹ́ Kristi. Kàn má ní bóyá lágbájá lára lágbájá, tẹ̀mẹ̀dù lára tẹ̀mẹ̀dù. Èmi ò lára anybody o, kò sí òtó kọ́ pẹ̀lẹ́ anybody. Ṣùgbọ́n ẹ má jẹ́ àfiṣẹ́ Olúwa ká máa fi tàn àwọn èèyàn jẹ, ká máa fi lu jìbìtì, ká máa fi parọ́, ká máa fi jalè, ká máa tayọ̀ lọ́fà. Àjẹ́ ló ń tayọ̀ lọ́fà, èmèrè ló ń tayọ̀ lọ́fà. Èwo ni ti wòlíì? Èwo nínú àwọn ìjọ míì ṣe wá ní máa ta ẹ́ lọ́fà kí o lè máa fi máa ta ẹ́ lọ́fà. Àwọn pọ̀ ní London. máa ta ẹ́ lọ́fà. Wọ́n pọ̀ ní London, kò sí tán fi ń ṣe. Àwọn bàbá wọ̀nyí wọn ò ṣiṣẹ́ Olúwa bẹ́ẹ̀. Wọn ò ṣiṣẹ́ Olúwa bẹ́ẹ̀. Àwọn bàbá Apostle Abáọlá, Mósè Orímọládé, bàbá Àkàdé, bàbá Abájídé, bàbá Akíndayọ̀mí, bàbá Ọbádáre, bàbá Oyèlámì, wọn ò ṣiṣẹ́ Olúwa bẹ́ẹ̀. Àìmọye wèrè tán kó wá sọ́dọ̀ bàbá Babájídé torí ìwòsàn. Ẹnu tó ń pa mí lẹ́kún jù, àwọn tó ń sọ̀rọ̀ nípa ewé àti egbò, nípa nǹkan, nípa àṣà ìṣẹ̀ǹbáyé, àwọn bàbá wọn yìí paṣẹ òrìṣà run. Wọ́n paṣẹ òrìṣà run ni. Gbẹnu tán. Ìyẹn la tún gbélékè ní ìsìn. Àlẹ́ nìkan sọ̀rọ̀ kan fún mi lánàá. Ó ní ní Imo State,
ó ní ní ilẹ̀ Ìgbò ó láwọn tó jẹ́ ojúlówó Christianity ó ní wọ́n ti padà sínú òrìṣà. ẹ gbà mí. omi dẹ̀ jábọ́ lójú àmú ló ti ń ṣẹlẹ̀ bíi náà. wọ́n ti padà sí di Ògún Ọbàtálá. àṣírí rèé o láti mọ wòlíì tòótọ́ lẹ́nu bàbá Adébáyọ̀. kan burúkú ni sà. ṣé inú Ọlọ́run wá dùn lọ́wọ́ Bíbélì dẹ̀ sọ fún wa wípé ó ní ayọ̀ ní fún àwọn áńgẹ́lì lé ọ̀run fún ẹlẹ́ṣẹ̀ kan tó ronúpìwàdà. à ń ṣayọ̀ à ń sọ̀rọ̀ ewé àtegbò ewé kìíní kan ìgbà kan ṣé o tọ́lọ́run fi ràn wá nìyẹn. Prophet of God sir. ṣé o tọ́lọ́run fi ràn wá nìyẹn. No sir. Ọlọ́run rán wa fún ìjèrè ọkàn àti fún ìtúsílẹ̀. ọ̀ka máa fún MC Oluomo ní message pé everything máa wà okay fún bó máa tó di èkó mú ó máa lówó. ó fẹ́ sọ kó lè sọ di ọ̀gá àwọn agbèrò. ó máa ṣe o. kó lè fún ní sport bus stop area kan. ṣé o tọ́lọ́run fi ràn wá nìyẹn. No sir. ṣé o tọ́lọ́run fi ràn wá nìyẹn. No sir. No sir. ká máa sọ prophecy fáwọn politician ṣé o tọ́lọ́run fi ràn wá nìyẹn. No sir. àwọn tó bá ti lówó nílùú prophecy tó bá da tó tí wọ́n ń wu ìwà búburú ṣé o tọ́lọ́run fi ràn wá nìyẹn. No sir. òun lẹ ti gbọ́ o òun lẹ ti gbọ́ lẹ́nu wòlíì Adébáyọ̀ ọ̀rọ̀ ti jáde àṣẹ dẹ̀ ti tẹ̀lé kí lè ròyìn lórí àwọn nǹkan tí bàbá yìí tí wọ́n sọ nípa iṣẹ́ tí àwọn wòlíì míì ń ṣe ewé àtegbò àti òòṣà tí àwọn wòlíì míì fi ń ṣagbára. Remember to like, share and follow us. Thanks for watching.